ọwọ́ ti bá oníṣẹ́ ibi ọkùnrin tí ẹ̀ ń wo àwòrán yìí ó ní ọwọ́ ṣẹ̀bà Ezeani ni wọ́n porúkọ ẹ̀ ní Enugu ó máa ń pa wọ́dà ó ń yí ọwọ́ padà òun ló náwó bí ẹlẹ́dà nínú fídíò tẹ́ ń wo nsàlẹ̀ fídíò ẹ̀ lẹ́wọ̀n tó náwó bí ẹlẹ́dà yẹn ó dẹ̀ ṣe máa ń fún ọwọ́ ní gbogbo pàtí nìyẹn táwọn máa hèlè wọ́n ní team I think they were 15 in numbers tí wọ́n jọ ń rìn àwọn náà lẹ́ ń wò báyìí àwọn lẹ́ ń wò yẹn uniform wọn gbogbo wọn ní iṣẹ́ ìṣègùn làwọn ń ṣe àmọ́ àwọn èèyàn rò wípé ìdíṣẹ́ ìṣègùn yẹn lọ́lọ́run ti gbọ́ àdúrà wọn láì mọ̀ wípé àwọn tó máa ń gbèyàn sówó ni. nínú ọ̀sẹ̀ tá a wà yìí ni àṣírí ẹ̀ tú báwo làṣírí ẹ̀ sì tú ọmọ kékeré tí ẹ̀ ń wo àwòrán ẹ̀ nísàlẹ̀ yìí wọn àti bàbá ẹ̀ ni wọ́n jọ lọ sí oko ìgbà tí wọ́n wá ń ti oko bọ̀ ni wọ́n ti alábàápàdé àwọn géńdé bíi mélòó kan ní orí báìkì tí wọ́n dúró pé kí bàbá ọmọ yìí kó yà wọ́n ní àdá wípé nǹkan kan bàjẹ́ ní ara machine àwọn pa àwọn fẹ́ fi àdá yẹn tún sí bí bàbá yẹn ṣe fún wọn ní àdá tán ni wọ́n bá fi àdá yẹn halẹ̀ mọ́ bàbá yẹn wọ́n bá gbé ọmọ ẹ̀ wọ́n di ọmọ yẹn lọ́wọ́ lẹ́sẹ̀ wọ́n gbé ọmọ yẹn sá lọ ṣùgbọ́n bí wọ́n ṣe ń gbé ọmọ yẹn sá lọ lọ́mọ yẹn bẹ̀rẹ̀ sí pariwo bẹ́ẹ̀ ni bàbá náà fi ẹsẹ̀ lé wọn tó ń pariwo ibẹ̀ ni ọwọ́ àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè àti àwọn agbófinró tí wọ́n ti gbọ́ tí àwọn náà ti jẹ́ ni wọn láti lé àwọn gáìsì wọ́n lé wọn wọ́n dẹ̀ bá wọn so bàtí wọ́n bá wọn bó tiẹ̀ kọ́kọ́ lù wọ́n dáadáa bàtí wọ́n lù wọ́n dáadáa náà wá àwọn gáìsì wọn ní kánṣẹ́ àwọn jẹ́jẹ́ pé àwọn kọ́ làwọn rán ara wọn pa wọn ní ọ̀gá nígbà tán sáà màdárí kọ̀ọ̀gá wọn ó jẹ́ àlàyé tí a ní ń pa wọ́dà yìí tánú máa náwó bí ẹlẹ́dà yìí tó ń tẹnu ẹ̀ ìròyìn ti kan lára níbi tó wà ó sá escape so láti bí ìjẹta ẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí wa ṣùgbọ́n wọ́n ní ó fẹ́ nígbà tó di àná ó fẹ́ fò jáde kúrò ní orílẹ̀-èdè wa ṣùgbọ́n wọ́n àwọn immigration bá ní airport so ó ti wà ní ọ̀dọ̀ àwọn ọlọ́pàá báyìí ṣùgbọ́n nígbà tó ń wá dé ilé ẹ̀ nǹkan ẹ̀rù ni wọ́n bá nílé ẹ̀ wọ́n ní ilé tó kọ́ òun nǹkan ṣùgbọ́n lára àwọn bọ́ìsì yẹn gbà tí ọwọ́ lílù bá àwọn bọ́ìsì yẹn làwọn bọ́ìsì yẹn jẹ́wọ́ wípé iṣẹ́ ibi táwọn ń ṣe sì pọ̀ tó láwọn yẹn béèrè pé àwọn tí ọmọ tẹ́ gbé ìkìlẹ̀ fẹ́ fi ṣe wọn náà ọ̀gá wọn ló ní káwọn wá pé gbogbo ilé tó ọ̀gá wọn máa ń kọ́ ó ní àwọn táwọn máa ń lò láti fi tẹ́lẹ̀ ilé yẹn pé gbogbo sọ́kàwé tó wà ní ilé kọ̀ọ̀kan tó ọ̀gá wọn kọ́ kì í ṣe ìdọ̀tí ló wà níbẹ̀ pé àwọn èèyàn làwọn máa ń kó sínú ẹ̀ pé àwọn máa ń lo aláboyún méjì ọmọdé kan ọmọdé méjì ọkùnrin méjì obìnrin méjì tó jẹ́ àgbà ọkùnrin tó jẹ́ àgbà obìnrin àti àmàlà ọmọdé méjì so pé ọmọdé yẹn dẹ́gbọ́dọ̀ jẹ́ ọmọdé tí ò tí mọ ọkùnrin rí pé nǹkan táwọn fẹ́ fi ọmọ yìí sí ni tó ń tẹnu ẹ̀ àwọn èèyàn tẹ̀lé wọn lọ sílé ọ̀gá wọn yìí getting there wọ́n fọ́ àwọn sọ́kìwé yẹn lẹ́yìn wò ní wọ́n ti bá aláboyún kan tí yẹn ti gbẹ́mí mì wọ́n bá àwọn ọkùnrin níbẹ̀ táwọn yẹn ti ń pọ̀ kàkà kú wọ́n dẹ̀ bá lórí aláboyún kan tó wọ́n ti gbẹ́mí mì níbẹ̀ so gbogbo àwọn ilé ẹ̀jẹ̀ sáwọn fọ́sọ́kàwé wọ́n bá àwọn mímu tó yẹ pé wọ́n ti bá àwọn èèyàn tí wọ́n ti jẹ́ra kí gungun níbẹ̀ so nǹkan tó máa ń fi tẹ́lẹ̀ gbogbo ilé ẹ̀ nìyẹn so tó wọ́n pa owó fún ṣùgbọ́n nǹkan tí àwọn èèyàn wá ń sọ ni wípé there were 15 numbers tí wọ́n jọ rìn definitely àwọn 14 tó kù náà iṣẹ́ táwọn náà ń ṣe tán fi lówó nìyẹn because ẹ wo bó ṣe ń ná owó ẹ wo bí wọ́n ṣe ń ná owó èèyàn tó bá ń ṣe iṣẹ́ tó ń jẹ́ business man gan ò lè máa náwó bí eléyìí kò sí gbéyàn sí máa fún owó bí eléyìí mo dẹ̀ fẹ́ kí eléyìí jẹ́ ẹ̀kọ́ fún àwọn èèyàn láwùjọ wa ó kàn déédéé rí ọ̀rẹ́ ó gbé mọ́tò wá from nowhere kò sí sí àṣelàágùn kò ní shop kankan kò ní business kankan kò rókò kò yẹ náà ó gbé mọ́tò wá wọn náà wá sọ pé Ọlọ́run tó dáhùn àdúrà lágbájá dáhùn àdúrà mi ǹjọ́ mọ àwọn iṣẹ́ ibi tí lágbájá fi tẹ́lẹ̀ ǹjọ́ mọ́ tàbí ẹ̀yin òbí tẹ máa sọ wípé torí pọ̀ ọ̀rọ̀ ọmọ yín gbé mọ́tò wá ọ̀rọ̀ ọmọ yín tó yẹ náà ọ̀rọ̀ ọmọ yín tó yẹ pé bí ayé ló lọ ẹ̀ka tó gbọ́ pé ìyẹ́ ìfowósánlẹ̀ ó kú láìpẹ́ ọjọ́ ó dẹni tó ń lo mọ́tò tí ẹ fẹ́ káwọn ọmọ ẹtì náà lóyún ni tàbí bọ bàbá tó ń ṣìrègùn lọ́mọ lórí pé kò là ọ̀rẹ́ tó ní ó là yẹn bàbá ọ̀rẹ́ yẹn ń kọ́ ẹ béèrè pé kí ló pa bàbá ọ̀rẹ́ yẹn kí ló pa ìyá ọ̀rẹ́ kí ló pa àbúrò ọ̀rẹ́ kí ló pa ẹ̀gbọ́n ọ̀rẹ́ kí ló pa girlfriend ọ̀rẹ́ kí ló pa ìyàwó ọ̀rẹ́ ẹ béèrè nǹkan tẹ́yìn tán wà áfítà ní pé lágbájá gbé mọ́tò wá ìwọ náà lọ́wọ́ ọ̀nà tó máa náwó àtúbọ̀tán gbogbo ẹ̀ lélẹ̀ so nígbà míì má torí wípé ẹnìkan fọ́nwó bí ẹlẹ́dà kí wọn náà máa wò ní òpé bí Ọlọ́run gbàgbé ẹ̀ nǹkan táwọn boys yìí ń ṣe these days láti ní owó lọ́wọ́ wọ́n lè má náyà ẹ̀ mo máa ń sọ
kò sí èèyàn tó ń ṣiṣẹ́ àṣẹ làágùn tó lè ná owó bí eléyìí tó bá ti rí àwọn èèyàn tó ń fún owó bí eléyìí quote me for this fúnra sí wọn kò sí níjọ́ tẹ̀ tí rìn ẹ̀mélòó lẹ́rí Dangote kó náwó lójú agbórí kó máa fún owó bí eléyìí ẹ̀mélòó lẹ́rí Dangote kó máa fún owó bí eléyìí lójú agbórí ẹ̀mélòó lẹ́rí àwọn Ọ̀tẹ́dọ́lá àwọn Amẹ́ríkà Dénúgà yẹn ká máa fún owó bí eléyìí kówó pọ̀ lọ́rẹ́rẹ́ náà bí eléyìí rí nítorí pé wọ́n ń ṣiṣẹ́ kan tó lówó wọn ní ṣùgbọ́n ẹni tó jẹ́ wípé àǹjẹ̀nú ló wá ń gbówó fún tó ẹgbẹ́ kó tó náà kẹta ọmọ kan àtúnbá ìlọ́pọ̀ ẹ̀ padà nílé wọn kì í bìkítà wọn kàn máa fún owó yẹn bẹ́ẹ̀ ni tó ń kàn fún gàrí ni èyí kò gbọdọ̀ fún gàrí gbélé so ìwọ especially ẹ̀yin obìnrin kan orí yín kú débi wípé kẹ́rí ọkùnrin tó ń gba 100,000 naira lóṣù kó kọnu sí ẹ̀ nígbà fún ẹ̀ tí ẹ̀ nígbà fún ẹ believe nínú ẹrú àwọn eléyìí irú àwọn èèyàn bílẹ̀ tí máa lò yín táwọn family àwọn máa gbẹ́nu sókè ẹ dó sí Ọlọ́run sógo mọ́ sùúrù lérè rẹ̀ ń dó sí gbogbo yín fẹ́ wá àwọn ọkùnrin tó lo mọ́tò ọkùnrin tó ṣiṣẹ́ tó ṣàbọ̀ tó ṣàkó tó yẹ̀nà tó ń lo mọ́tò ńláńlá tó ń gbé stéètì ó béèrè pé iṣẹ́ wo ló ń ṣe ó fúnra sí ó kàn wáyà owó sàkáǹtì ẹ inú ẹ̀ ń dùn ó mọ̀ pé ọjọ́ ikú ẹ̀ ń súnmọ́ etílé ó ń sìn ẹ̀dọ́jọ́ tó wá máa lù ẹ́ fún nǹkan ètùtù ni I'm telling you the truth ṣùgbọ́n mo fẹ́ bèrè nǹkan kan tó ti yé mi ẹ̀yin bàbá mọ́nìmọ́nì ẹ̀yin bàbá mọ́yànmọ́yàn ìjọ táwọn èèyàn ti ń ṣe nǹkan láàyè dáńsì jọ láàyè dáńfà àwọn èèyàn sì jọ láàyè èmi ò gbọ́ pé báǹkì kan sọ pé owó ń dín rí o mo bèrè lọ́wọ́ ẹnìkan lẹ́nu àti nìkan lẹ́nu pé ẹjọ́ owó yẹn gambo ni owó yẹn ti máa ń wá owó àwọn tó máa ń sọ gbọ́n ṣògùn owó yẹn bò ló ti ń wá pé Central Bank wà náà sì rí pé owó kan sọnù ní ọ̀dọ̀ àwọn báǹkì kan wà náà sì rí pé owó kan disappear lọ́dọ̀ àwọn níbo lówó yẹn ti máa ń wá gangan níbo ni àìsíta ló ń tẹ owó yẹn fún wọn ẹ lè wá lọ́yẹ̀ ẹjọ́ àǹtí kọ́lọ́mọ kìlọ̀ fọ́mọ ẹ o kó kálukú máa rú ọ̀rẹ́ tó máa bá rìn these days obìnrin máa rú boyfriend tó máa date torí àwọn guys tó ń fi bitcoin bojú yẹn dákà máa sùn látàárọ̀ di alẹ́ 24 hours wọ́n máa sùn tó bá ní sẹ́wọ̀n náà wọ́n náà ń ṣe bitcoin wọ́n máa ń fọ́ ni o ọ̀pọ̀lọpọ̀ wọ́n fi bojú ni o iṣẹ́ bí pọ̀ lọ́wọ́ wọn o kì í ṣe gbogbo wọn o kì í ṣe gbogbo àwọn tó ń ṣe bitcoin o ṣùgbọ́n àwọn boys kan ti wà pé wọ́n ti sá sí abẹ́ tó yẹ pé wọ́n fi bojú ni tó yẹ pé iṣẹ́ bí wà lọ́wọ́ wọn so please ọkùnrin tó bá pàdé tó bá ní òun nífẹ̀ẹ́ jẹ́ káwọn èèyàn bíi méjì mẹ́ta ní ìsàkánì kí wọ́n mọ̀ mọ́ ẹ kán dẹ̀ mọ́ lé mọ́ ọ̀nà ẹ̀ kán dẹ̀ fẹ́ kọ́ lọ́rùn ó jẹ́ nǹkan tí mo fẹ́ sọ ẹ̀yin ọkùnrin náà ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ bá ní àmín ànífẹsẹ̀ sí o this is Ade Omade bye for now. Ade Omade, advocate for the masses.